tí a bá ti rí anything pertaining to Aláàfin àti Ọọ̀ni of Ifẹ̀ ẹ jẹ́ ká máa so agbẹjẹmọ́wọ́ ẹni tó jẹ́ writer Aláàfin àti ẹni tó jẹ́ writer Ọọ̀ni of Ifẹ̀ ẹ̀yin náà ẹ put ara yín together nǹkan tẹ́ ẹ bá máa fi sínú ìwé ẹ máa rò kẹ́ ẹ tó post ẹ̀ mi ò bá ẹni kọ́kọ́ já o àmọ́ wọ́n tó bá jẹ́ pé wọ́n ló ń kọ lẹ́tà fún Aláàfin tó dẹ́ jẹ́ pé wọ́n tó ń kọ lẹ́tà fún Ọọ̀ni ìrìṣà ìwọ tó ń kọ lẹ́tà fáláké ìwọ tó ń kọ fáwùjalẹ̀ ìwọ tó ń kọ fún Olúbàdàn tó ń kọ fún ọba Èkó tó ń kọ fún Olúwo tó ń kọ fún gbogbo àwọn ọba Olówu Kéìta Olówu Kúta mo fẹ́ kí gbogbo yín kẹ́ mọ̀ yí pé fèrè tó bá fún fún yín ó ní kẹ́ fún ẹ má fi kún ẹ má yọ kúrò one statement ó máa ń dalé ẹjọ́ rú. Káàbọ̀ sí ìkànnì Think Yorùbá TV, ìkànnì tó ń ṣí àwọn ọmọ Yorùbá lójú. Farabalẹ̀ láti jẹ̀gbádùn àwọn ètò wa lọ́lọ́kan-ò-jọ̀kan. Ẹ like, comment, ẹ sì share àwọn ètò wa. Ẹ ṣé ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ń ṣe làbọ̀rú làbọ̀yè kò ṣiṣẹ́. mo kí gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá mo kí gbogbo ẹ̀yọ́ ọmọ aládé mo tún kí yín káàbọ̀ sí orí ètò Ààrẹ Almaroof ọmọ Ọ̀rànmíyàn ọmọ gbájókòó jẹ́ àwòjókòó jẹ́ igbá tí òjókòó jẹ́ àtẹ́ àwo tí òjókòó jẹ́ àfàyà pẹ́rẹ́gidé ni ò bá jà wá lórí ọ̀rọ̀ Aláàfin àti Ọọ̀ni ìrìṣà tó tún trend mo fẹ́ bá àwọn blogger wẹ́wẹ́wẹ́ àwọn ẹ̀sùn wẹ́wẹ́ blogger mo fẹ́ bá wọn sọ̀rọ̀ àsìkò tá a wà yìí kí oníkálukú sọ ọwọ́ agbéjẹ́ ìmọ̀wọ́ àsìkò yóò ṣe àsìkò tá a fẹ́ kí Aláàfin àti Ọọ̀ni jà kò sí bí èèyàn ṣe lè máa jà lọ títí tí wọ́n ní parí ẹ̀ a máa ráwọn ọlọ́pọlọ dúdú kan tó máa kọ padà wá sí kọ́mẹ́ǹtì mi láti sọ pé ṣebí wọ́n ló dálẹ̀ èmi kọ́ ni mo dá anything lẹ̀ o ìjà àgbà láàrin Aláàfin àti Ọọ̀ni Ifẹ̀ wọn tí ì bí mi o wọn tí ì bí wọ́n tó ń wò mí bẹ́ẹ̀ ni mo ń ṣọ̀rọ̀ 60-70 years tó ti wà ìdọ́ǹtè àmọ́ kí la lè ṣe táwa tá a jẹ́ ọmọ Ọ̀yọ́ gangan àtàwa tá a jẹ́ ọmọ Yorùbá ojúlówó tí òfin ní sí wàhálà egbé ti régbé mo rí ìkan nínú àwọn brọ́dà wa blọ́gà kékeré kan ọlọ́run ajẹ́kẹ́ iná dàgbà òkè tó ru wa àwọn òmù níṣẹ́ bà wá ń sọ láti fún ètò ayé ṣe ni kí ni yóò ní pọ̀ rárá yes. ẹjọ́ tí a bá ti rí anything pertaining to Aláàfin àti Ọọ̀ni of Ifẹ̀ ẹ jẹ́ ká máa so agbẹjẹmọ́wọ́ ẹni tó jẹ́ writer Aláàfin àti ẹni tó jẹ́ writer Ọọ̀ni of Ifẹ̀ ẹ̀yin náà ẹ put ara yín together nǹkan tẹ́ ẹ bá máa fi sínú ìwé ẹ máa rò kẹ́ ẹ tó post ẹ̀ mi ò bá ẹni kọ́kọ́ já o àmọ́ wọ́n tó bá jẹ́ pé wọ́n ló ń kọ lẹ́tà fún Aláàfin tó dẹ́ jẹ́ pé wọ́n tó ń kọ lẹ́tà fún Ọọ̀ni ìrìṣà ìwọ tó ń kọ lẹ́tà fáláké ìwọ tó ń kọ fáwùjalẹ̀ ìwọ tó ń kọ fún Olúbàdàn tó ń kọ fún ọba Èkó tó ń kọ fún Olúwo tó ń kọ fún gbogbo àwọn ọba Olówu Kéìta Olówu Kúta mo fẹ́ kí gbogbo yín kẹ́ mọ̀ yí pé fèrè tó bá fún fún yín ó ní kẹ́ fún ẹ má fi kún ẹ má yọ kúrò one statement ó máa ń dalé ẹjọ́ rú statement ẹyọ kan báyìí ó máa bà nǹkan jẹ́ because ẹni tó kọ nǹkan fún ẹ kò ní kó kọ́ bẹ́ẹ̀ tẹ́ bá dẹ̀ wọ ẹ tún ẹ cross check kẹwọn nǹkan tó lè kọ́ sí wàhálà àfẹ́ wàhálà lẹ Yorùbá mọ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan Ààrẹ Almaroof èmi ò fẹ́ wàhálà mọ́ mo rí ṣó kan tọ́mọ ọ̀gbẹ́ni kan ṣe wọ́n tó bí méjì bọ̀tẹ̀ ọ̀gbẹ́ni kan tí mo kà níbi kíní nípa ọrọ̀ ajé tí wọ́n lọ ní Àbújá African kìnìkan whatever Aláàfin àti Ọọ̀ni ti pàdé ní reception wọ́n ti kíra wọn mo post ẹ̀ lánàá àwọn kan tó wá ń jáde létà ló tó wá ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ wípé kíní yẹn lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa ní sùúrù má ti torí pé o fẹ́ wo iye èèyàn tó fẹ́ wo ṣú ẹ gẹ́gẹ́ bí ìkọ́tà àwọn èèyàn máa sọ fún mi wọ́n á ní ààrẹ gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn máa bá lọ́jọ́ iwájú máa bá nítorí pé mi ì ṣìkà mi ì dẹ̀ ní sọ nǹkan tí ò dá nípa ẹnì kankan àwọn kan ní ààrẹ you start it wọn ò tí ì bí mi wọn ò tí ì bí aláyẹ anybody tí a ti mọ̀ pé wọ́n jìjàgbá láàrin Aláàfin àti Ọọ̀ni àwọn ò fẹ́ kó ṣẹlẹ̀ mọ́ àwọn gan ti kú lọ́mọdé àgbékọ́rùn lọ́sọ́kọ ẹjọ́ torí Ọlọ́run can you people please leave Aláàfin and Ọọ̀ni of Ifẹ̀ on the side ẹ jẹ́ káwọn bàbá yìí ṣe nǹkan tí ó yẹ kán ṣe lásìkò àwa ti kúrò nínú blogger tó ń jáde àbí tó ń sọ̀rọ̀ tó ń jáde tó ń repeat ọ̀rọ̀ last time tí Awíkókó tó lọ síbi kan táwọn ọmọ Ọ̀yọ́ rí àwọn obìnrin kan tó bu àwọn obìnrin ọmọ Ọ̀yọ́ ló bu èmi ló tún ta sí Ọlọ́run fún mi red card wọ́n á rí pé level èmi àti bọ̀bọ́ yẹn á jìnnà síra wa gan if somebody like me láti máa bá Awíkókó argue mo tọra mi jẹ ni pé torí ọ̀nà tó fi ń jẹun nìyẹn òun ló ń fi ọ̀nà yẹn jẹun àwọn ò ní gbàdúrà kó bàjẹ́ despite pé ó máa ń ṣépè ìwọ tó bá dẹ̀ ṣépè pé máa mú ẹ tí ò bá rí tí ẹrù tó bá ń bu òun tọrọ ẹ jẹ ni tó bá wò sùsù tó ṣépè fún mi pé máa padà mú ẹ nítorí pé mi ò ṣẹ̀
ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ní reception tálàáfíà àtọ̀ òní ti pàdé wọ́n ti kíra wọn wọ́n dìde wọ́n kíra wọn ó wà lórí péèjì mi náà látà àgbà ilẹ̀ nìkan ṣẹ̀ tó wá jáde lẹ́yìn tí bọ̀bọ́ yẹn ti rí ó ti kọ́kọ́ rí irọ́ níbi tó ti jókòó wọn àtàláàfíà àtọ̀ òní ó tún wò lálàáfíà òkè òní náà ṣe fẹ́ pé òun lálàáfíà wọ́n ti kíra wọn what is wrong with you guys bí ṣe wà tí bá made any mistake tí bá ṣe láti bá make mistake I will come back láti wá apologize and that is the best way gbogbo kọ́tà ń ṣe we setting a record down fún àwọn ọmọ tá a bí ni bẹ́ẹ̀ ni àwọn ọmọ wa là ń set record fún wẹ́ Aláàfin lè ṣẹ̀ṣẹ̀ jẹ ọba gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí brother mi sọ kò ṣe gbogbo nǹkan ló máa ti yé Aláàfin is here to know everybody ó ti lọ sọ́dọ̀ àwọn èèyàn kankan which is tí mo mọ̀ yí pé ó máa fi Ọọ̀ni ìrìṣà ṣe égún láti kẹ́yìn ìgbàlẹ̀ most ni Aláàfin máa débẹ̀ ó ti yé táàbí tí Aláàfin fẹ́ débẹ̀ bàbá lòun wà ní ibì kan ó ti wà nínú schedule ìgbà tí Ọọ̀ni ò dẹ̀ ti sínlé Aláàfin take another route ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká stop láti má dá wàhálà lẹ̀ láàrin wọn mọ́ gbogbo ìtawà gan sọ àti kò jẹ bẹ́ẹ̀ ni Aláàfin ló lórí o Ọọ̀ni ló lórí o Àwùjalẹ̀ ló lórí o Aláké ló lórí o Olúbàdàn ló lórí o àti kò jẹ ẹni pé Ìbàdàn tó ń sọ̀rọ̀ Ìbàdàn tí àwọn ọba Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tí wọ́n láwọn fẹ́ àwọn náà fẹ́ máa jẹ chairman ọba council nílẹ̀ Yorùbá ẹni pé nǹkan tí mo wá mo ti sọ̀rọ̀ tèmi mo ti kú ń bẹ̀ àwọn tẹ́ bá ti rí tó bá ti ń pẹ́ lórí ọ̀rọ̀ ó ti di nǹkan míì like ọ̀nà Awíkókó ó ṣe ṣòtó 21 f'Aláàfin kó tó wá máa la bẹ̀bẹ̀ mọ̀ mọ̀ kó máa gbọ́ Awíkókó reframe àwọn ọ̀rọ̀ ẹ̀ dáadáa ọ̀rọ̀ tó bá máa sọ because o máa mọ̀ ni lẹ́yìn tó bá sọ̀rọ̀ tán wà wá one way of the other èmi mọ̀ pọ̀ bá kan ló pè é wípé kó wá lọ bẹ̀bẹ̀ tó ló máa padà jẹ̀bi ni torí ibi tó ń gbọ́rọ̀ yẹn lọ tó bá dìde sí ẹ odidi ìlú ló máa bá ẹjà ọ̀rọ̀ ogun kọ́ tó wọ́n máa rún ẹ ní nǹkan ẹ̀wọ̀n tó fẹ́ lọ wọ́n máa rún ẹ lọ wàlẹ́ alhamdulillah pé o ti rí ọpọlọ ọba tó gbọ́n ó yé mi o mo dẹ̀ mọ ọba tó pé o mo mọ ọba tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ òun lẹ́nu ńgbà kan òun jam talk mo rí ọmọ ọba prince ọwádé mo rí ẹ ìwọ jam talk òun sọ̀rọ̀ gbagbagbagbagbagba gbogbo ọ̀rọ̀ tó ń sọ àwa kan ń wù ẹ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n làwa jẹ́ sí ẹ a tún jù ẹ lọ lórí nẹ́ẹ̀tì àwọn òwálé ilé ìbú tí ọba Abímbọ́lá Akeem Ọwádé kábíyèsí tó bá ṣẹ̀ṣẹ̀ jọba ìrìn tó ti rìn láàrin ọ̀nì 5 yẹn sí èní kò ṣe èrè kékeré ó ti jáde ó ti rọ́ba ó ti rí joyè ó ti rí pírẹsidẹ́ǹtì ó ti rí ex-president àwọn kankan bẹ́ẹ̀ yẹn ó ń láti mọ everything tó ń lọ like bàbá wa Ọọ̀ni ìrìṣà náà ẹ má dá wàhálà kankan lẹ̀ láàrin Aláàfin àti Ọọ̀ni mọ́ ẹ lọ wá iṣẹ́ ṣe you can post Aláàfin you can post Ọọ̀ni I can post anybody tó bá wù mí we are all Yorùbás nítorí pé àwọn èèyàn máa ń ja ìjà afọ́jú mò ń jà lọ ìwọ tó o bá jẹ́ fans Ààrẹ Almaroof tó ti wà pẹ̀lú mi ti pẹ́ you know the kind of person I am I don't keep grudges I don't stay too long on the program unlike ìgbà tá a wà ní Yorùbá nation là ń lo 3 hours 4 hours then kí ni mo fẹ́ máa ṣe nígbà tó ṣe pé mo ò níṣẹ́ in few minutes nísìnyí máa dìde máa lọ wẹ̀ mo lọ bí iṣẹ́ mi kò pẹ́ tá a jí náà bọ̀ kí ló dé tó yẹ pé ọ̀rọ̀ Aláàfin àti Ọọ̀ni ni gbogbo yín lé kiri lórí íńtánẹ́ẹ̀tì ẹ wá ń wá àṣìṣe ẹ tó jọ̀gá yẹn lẹ́nu já wáyà ó ti kúrò mi ó ti bẹ̀bẹ̀ ẹ̀yin kéékèèké náà tẹ́ bá fẹ́ rain ẹ má fi trouble rain ẹ lọ wá àwọn olórin táwọn olójútì kì í ṣe àwọn bàbá wa ẹ má fi wọn pamọ́ ẹ lè rí mi bẹ̀ tó nígbà tí mo rí wọn ní diọ̀tì kan ní Baltimore praise tó ń sọ̀rọ̀ dàgbàdàgbàgbà yẹn mo kọ̀ ìgbìmọ̀ mo kọ̀ rí pé má yẹn dàgbà ni kò sọpọlọ lórí ẹ̀ yes mo tún sọ Adébáyọ̀ mo tún sọ mo dẹ̀ ń dúró gbogbo ẹnu tó ní mo ń dúró tó bá ti rí mi wọ́n náà wọn ò bóyá fẹ́ bá mi jà ní I want to know ẹ jẹ́ n sọ̀rọ̀ kan fún yín tí Jésù máa fi dé táwọn bí máa fi tún yí padà tó máa fi jíǹde tí fún olókùn aṣọ̀rọ̀ dayọ̀ máa tún sọ̀rọ̀ dayọ̀ di ọ̀túnla di ọjọ́ mẹ́rin Aláàfin àti Ọọ̀ni máa fún wọn ní rìgáàdì ni oníkálukú wọn mọ pòsíṣàn wọn o ẹ gbàgbé bó ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni mi ò yọ sọ Aláàfin mọ ibi tó belong sí Ọọ̀ni ìrìṣà mọ ibi tó belong sí ẹ̀yẹn fi yẹlẹ̀ láàrin wọn kọjọ máa yanjú ẹ̀ last time mo bọ́ síta mo sọ pé wọ́n sọ̀rọ̀ ẹni wọ́n sọ̀rọ̀ àwọn dèdèrè oríṣiríṣi ọ̀dẹ̀ ẹ̀yìnkọ́ tí ẹ̀ wá tó ń bá mi po gọ́mìtẹ̀ ti gbàgbé orúkọ ẹ̀ àlótú láàlá yóò tún bá mi po lórí WhatsApp mú láti block ẹni torí mo rí pé máa yẹn ò níṣẹ́ olórí tó orí ẹ̀ ò pé tó tẹ́ ẹ̀ bá lórí tó pé èèyàn ò ní máa ò ní sọ̀sọ̀ títí ó tún lọ WhatsApp mi ó tún fẹ́ máa bú mi ń bẹ̀ ó dẹ̀ ló jù mí lọ lọ́jọ́ orí tó bá wá jù mí lọ wáyé tó ṣe wá apply wisdom kó apply ọpọlọ láti bá mi sọ̀rọ̀ àìmọye èèyàn tó send message ti máa ní ààrẹ kí ni yóò lọ báyìí ẹ fi Aláàfin àti Ọọ̀ni ìrìṣà lẹ̀ ẹ stop ṣe bẹ́ẹ̀
tẹ́ ẹ bá rí nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe ẹ lọ máa fídíò ní street kẹ́ máa sọ̀rọ̀ lórí ẹ̀ ayé ti pọ̀ tẹ́lẹ̀ kó nǹkan ọ̀nà tẹ́lẹ̀ fi rówó lórí íńtánẹ́ẹ̀tì pọ̀ ó lè píkì fídíò mi kó tún ọ̀rọ̀ yẹn sọ láì sí ebú bẹ́ẹ̀ kó sú ẹ̀ àwọn èèyàn gbọ́ ọ̀rọ̀ tí wá ti dàbí tó bá ti rí píṣọ̀ wa kò sàmì ni tá bá lagogo tí bá ní ẹ̀lú ẹ̀ ló tí bá kó ní ẹ̀lú ẹ̀ ló a máa ráhùn tó ṣe a máa réyàn 100 tó ṣe máa wò pé kí láàrin fẹ́ sọ ọ̀rọ̀ wá dàbí K1 the ultimate Saheed Òṣùpá àtàwẹ́wẹ́ Paso gbogbo àwọn olórin káàkiri bọ́dọ̀ wá ṣe rí nìyẹn àwọn olórin nílùú wa náà bí àwọn Ìsá Wáìndé àwọn Àfíìsì Àdìgún àwọn bàbá wa nìbàdàn Mèrèǹgè Táyé Kọ́rẹ́nsì Rashidi Àyìndé bẹ́ẹ̀ lọ àwọn àtàwẹ́wẹ́ àtàtàgúngún àti Ṣọ̀mbọ̀ gbogbo wọn bẹ́ẹ̀ lọ ni tó bá ṣe pákà ẹ máa gbọ́ tó o bá ti jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ táwọn èèyàn ti lè rí ọ̀rọ̀ mú nínú ọ̀rọ̀ definitely wọ́n máa wù ẹ́ let's stop sí bẹ́ẹ̀ ẹ jọ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ tá a bá wá rẹ́ni torí ẹ̀ tún yí o tó tún ní nǹkan tá a rẹ̀ ń sọ yìí náà ò dáa tún bọ́ bí you know what mo máa ń wò pé kí n má ṣìkà mo mọ ibi tí máa report yẹ oṣù mẹ́ta ò ní rí wọ́n dẹ̀ máa confirm má dẹ̀ rí máa gbé comment yẹn máa send ẹ̀ sí wọn wọ́n dẹ̀ rí nǹkan tó comment tó bá jẹ́ Yorùbá ló fi kọ́ máa túmọ̀ ẹ̀ fún wọn oṣù mẹ́ta ò ní wọrí Facebook kódà ò ní lè comment but I don't want to do it because mo wí pé ìwọ̀fà lẹ́nu in tó bá wẹ lẹ́nu ló lè sọ and believe anything on social media on your own risk ni believe anything lórí social media risk ẹni ọ̀sẹ̀ fẹ́ gbọ́ ẹ jẹ́ ká tọ́jú lé ẹ̀yin obìnrin ẹ tọ́jú ọkọ yín o ọkọ wọn lóde ẹ̀yin ọkùnrin ẹ tọ́jú ìyàwó yín o ìyàwó gidi ṣọ̀wọ́n bẹ́ẹ̀ ni mi ò ní táìmù lẹ́nìí tí bá fẹ́ sọ̀rọ̀ bóyá lọ́nà àbọ̀tún la mo fẹ́ sọ lórí ọkùnrin àti obìnrin àwọn ìgbésí ayé tó yẹ kájọ máa gbé kò sẹ́ni tó perfect ìwọ̀nba tó bá rí lọ́wọ́ ọkọ ẹ kájú ọ̀kan ju ẹ tó bá kájú ọ̀kan ju ẹ àwa ọkùnrin ta wà ń tàrí a kàn máa nù ẹ́ pàṣán ni para ọ máa padà lé ẹ padà a ní kí ló dé ibi tó filẹ̀ kí ló dé tó fi fọkùnrin náà lẹ̀ ẹ̀yin obìnrin ẹ̀yin ọkùnrin náà the same thing tẹ bá treat ìyàwó ẹ anyhow at the end of the day wàá padà lọ fẹ́ wrong person ó ti yé ẹ jẹ́ ká tọ́jú lé o but ẹ̀yin bàbá mi ò ní mo lọ́rọ̀ sọ fún kí n tó pa kíní in 5 minutes please ọkùnrin ẹ tọ́jú lé yín ẹ tọ́jú ẹbí yín níwọ̀nba má parẹ́ nítorí ẹbí o tó bá parẹ́ nítorí ẹbí immediately tó bá ti kú báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jà lórí ogun ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nípa kálà ẹ wo bó ṣe tó odidi gọ́vnà kú tán ẹ wo sàárè tán sí yàrá ẹlòmíì ò dá tó bẹ́ẹ̀ o sàárè tán sí nínú owó wa náà ni o ìbí kan làwọn ọmọ ti dìde ń sìn nínú àwọn ọmọ ẹ̀ tó ti dìde tó ní àwọn máa pín ogún kọ́ lọ wú òkú bàbá ìwọ tó bá lágbára agbára ẹ̀ níwọ̀nba tó bá wà láyé ni o níjọ́ tó bá ti kú kò sí nǹkan kan mọ́ àmọ́ ipò tó bá wá ní ó ṣọkùnrin ní ẹni ó ṣobìnrin ní ẹni ó ṣọmọdé ní ẹ ó ṣàgbà ní ẹ ipò tó bá wà lẹ́ni tọ́jú ipò yẹn dáadáa o tó bá lọ́kọ tó ń tọ́jú ọkọ ẹ o má ṣojú kòkòrò lọ́dọ̀ ọkùnrin mi o tó bá wá láya tí ayẹ náà tọ́jú ayẹ o má ṣojú kòkòrò o àwọn bàbá wa máa ń gbàdúrà kan wá ní ọkùnrin àjòjì obìnrin àjòjì kò ní wọnú ìdílé wa o ọ̀fẹ́ lóhùn fún anybody ọ̀fẹ́ ni ọ̀rọ̀ sísọ kódà ọ̀fẹ́ ni kéèyàn gbayì láyé orí burúkú náà ọ̀fẹ́ ni láàrin mi àti yẹn orí burúkú ò ní ṣe wa o wọ́n wá lè ní lọ́jọ́ ajé máa ń kóore lọ́tún ajé máa ń kóore lọ́sì ajá tilé àfilé tèmi àti ẹ àfiṣe gbogbo tó bá wù ẹ kó ṣàmì òun mọ tó ń kọjá lórí afẹ́fẹ́ tó bá wù ẹ kó ní mò ń jam tọ́kì ni bọ̀mọ̀ àwọn ẹ̀ rí pé ọ̀rọ̀ tí mo gbé wá ẹ̀ rí pé kò ń ṣaláriwo jẹ̀lẹ́ńkẹ́ ni ẹjọ́ tó lọ lọ́hùn ẹ fi Aláàfin àti Ọ̀nìrìṣà ẹ fi wọn lọ́rùn sílẹ̀ tẹ́ ẹ bá fẹ́ trend ẹ lọ lùkù iṣẹ́ mi láti ṣe leave these two giant king ẹ leave wọn alone and they are very young ẹ lè expect Aláké ẹ lè expect Àwùjalẹ̀ ẹ lè expect ọba Ìbàdàn ẹ lè expect ọba Èkó ẹ lè expect wọn lórí íńtánẹ́ẹ̀tì mọ́ wọ́n ti dàgbà bàbá wa Ọ̀nìrìṣà 50 something bàbá wa Aláàfin ó ṣe fẹ́ ṣe 50 ṣe ni pé second stage náà wà yẹn táwọn náà bá ti ń wọ 60 70 sìn tẹ́ bá ń gbọ́ kẹ́kẹ́ máa parire mọ́ wọn lẹ́nu àwọn náà máa rántí tán 20 years mo ṣẹ̀ṣẹ̀ jọba òkan gẹ́gẹ́ bá ọkọ̀ sọ mú ká kọ́mẹ̀ntì Aláàfin lè gbádé sórí lẹ́ni Ọlọ́run ti kọ́ ọmọ kó máa jọba Ọ̀nìrìṣà lè jáládé Ọlọ́run ti kọ́ ọmọ kó máa jọba ìwọ ò mọ nǹkan tọ́lọ́run kọ́ mọ́mọ́ tí wọ́n ní kẹ́ tó máa bá yé àwọn èèyàn jẹ lórí íńtánẹ́ẹ̀tì ìwọ obìnrin tó ń sọ̀rọ̀ jàùjà lórí ọlọ́ba tí òkun ẹ ọba tó mọ̀ ṣé wọ́n ti mọ̀ bóyá ọmọ ẹ ló sì máa fẹ́ ọba Aláàfin tó ń bọ̀ lọ́jọ́ wájú ṣé wọ́n ti mọ̀ bóyá ọmọ ẹ ló máa fẹ́ Ọọ̀ni tó ń bọ̀ lọ́jọ́ wájú ọ̀pọ̀lọpọ̀ ló sì lọ́mọ 5 years gbogbo àwọn táwa ń bí kò sẹ́ni tó bá lo 100 years láyé mọ́ kò sí ìpè kọ́ tó bá lo 100 years sí láyé ọmọ máa ń kú lójú èèyàn ní gbàdúrà kéèyàn pẹ́ láyé jù ẹ jẹ́ ká sí mẹ́dọ̀ tá bá ti ń ṣe nǹkan ẹ jẹ́ ká fi ààyè sílẹ̀ fún ìjà kẹ́ lè tún ja ìjà míì gbogbo tó bá wo ní kálukú kó sọ o kọ́mẹ́ǹtì tí mò ń kà mú rí o bọ̀ mi ìfẹ́ dáhùn ni o ṣé wá rí nǹkan kan tí mo mọ̀
láàrin wa àtèmi àtiwọ àti gbogbo wa oore ni kẹjẹ ká ṣe. Ẹ tọrọ àlùbáríkà fọmọ yín, tọrọ àlùbáríkà fọ́kọ ẹ, tọrọ àlùbáríkà fún ìyàwó ẹ. Ilé ayé láti bá owó méjèèjì ló ń dá pọ́blẹ́mù lẹ̀, owó òbò àtòkó. Astagfirullah, ẹ má bínú pé mo lo èdè yẹn, mo ń láti lò rọ̀ nítorí pé àwọn ọmọ tó wà nísìn wọ́n ti gé etí wọn, wọn ò fẹ́ kẹ́ fi ẹ̀dá ọ̀rọ̀, wọn mọ ọmọ tó mọ ẹ̀dá ọ̀rọ̀. Wàláì, àmọ́ gbogbo wa ẹ jẹ́ ká sí mẹ́dọ̀. Ẹ̀yin ọmọ wa kéékèèké láti 15 lọ sókè, ọkìnní láti bí 25 àbí láti 30, 25 wálé ẹ kéré, 30 wá 25 ẹ̀yin sọmọ ìkéré mọ́. Ẹ ṣọ́ra, màá tó advice díẹ̀díẹ̀. Ẹ̀yin ìyàwó ilé tẹ́ ń ṣe olóṣù by style, tó bá ṣọ́ra wọn máa padà lu ẹni o, tó bá wá lu ẹ o máa padà fi lé yẹn lẹ̀ ni. Tí o bá sì nǹkan mi lọ wá iṣẹ́ ṣe, lọ wá wúrúbù kó ta kó jókòó. History tá à ń gbọ́ àti story tá à ń gbọ́ ó ti pọ̀ jù. Bẹ́ẹ̀ ni àwọn obìnrin pín aago wọn kiri, ọkùnrin akàn pè yín ni randomly. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín kó sọ́wọ́ trap. My friend ọkọ yín gan ti mọ àwọn ìrìn tẹ́ ń rìn, afọkùnrin mi kó trap yín ẹ wọbẹ̀. From there ilé ayé ti bàjẹ́ nìyẹn, kò sọ́kùnrin tó máa fẹ́ ẹ mọ́. Wọ́n wá ní single mother pọ̀, mo ṣe ń bọ̀ lórí single father later, but single mother ọ̀rọ̀ ẹ papọ̀ mọ́ra wọn ní ẹni pé mú lọ ẹ̀fà láàfin àtọ̀ nílẹ̀ ọ̀rọ̀ wọn ni mò ń sọ o. But ìwọ tó bá jẹ́ single, ìwọ tó bá jẹ́ ìyàwó ilé lọ́ọ̀dì ọkọ ẹ tó ní problem, farabalẹ̀ nílé ọkọ ẹ o, farabalẹ̀ o. Tó bá lọ ṣe olóṣù by style, tọkọ bá ti mú ẹ, olóṣù yìí ò ní gbà ẹ sílé o. Òótọ́ ọ̀rọ̀ máa ń dàbí ìsọkúsọ ni o. Agbára tọkùnrin ní ẹ̀yin ò ní o. Tọ́ba wa ní what man can do better, ẹ̀ lè do better irọ́ ni o. Má jẹ́ kán tún ẹ o. Báyìí kan tún ẹ tábàjọ bọ́ tán sí, èmi lè bọ́ ṣẹ́ẹ̀tì kí n fàyà ni o. Wọn bí ẹ̀dá kí wọ́n ní òwò èdè náà máa pẹ́ o. Ìlọ́tìlẹ̀ lè ṣe tó wa. Mo lè wọ jeans kí n wọ belt kí n wọ trainers kí n kọ̀ bọ́ta láì wọṣọ. Ọkọ̀ máa wò mí ni. Sóbìnrin lè dán wò ni. Àtó bẹ́ẹ̀, ẹ̀yin ìyá mi, ẹ̀yin sísítà mi, ẹ kájú ọ̀kan ju ayín o. Kò sọ́kùnrin kankan ta. Ọkùnrin míì sìn ọgbọ́n bó ṣe máa káyàwó ẹ̀ tó ń rìnrìn ìranù tó máa lè jáde nítorí pé ẹ̀mí ẹ̀gàn ò gbé mọ́ná wá. Ẹ jẹ́ àfàwọn aláàfin àtọ̀ nílẹ̀ kan ríbi báwọn olórí wa sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni tí wọ́n bá ríbi báwọn olórí wa sọ̀rọ̀, àwọn olórí wa ṣe díẹ̀díẹ̀. Gbogbo wa náà là ń pariwo pé kí ni impact Ọọ̀ni, kí ni impact Aláàfin, kí ni impact Àwùjalẹ̀ Aláké, because èmi náà jókòó mo pé kí ni nǹkan tẹ́ fẹ́ káwọn bàbá yìí ṣe pẹ̀lú ọba tó jẹ́ ń sìn. Wọn ò ṣáà lè lẹ̀ wọ́n mọ́kù sílé. Ẹ jẹ́ káwọn náà dìde kó lọ sòótọ́ ọ̀rọ̀, kó sọ nǹkan tó máa mú ìlú wa dùn. Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o. Mi ì rí jù báyìí lọ lénìí. Tí bá ti rí any small thing tí mo fẹ́ sọ, I will come online. Gbogbo ẹ̀yin bloggers tẹ́ ń sọ lórí Aláàfin àti Ọọ̀ni, ẹ sin mẹ́dọ̀. Ẹ fi àwọn bàbá yìí lé òtítọ́ gẹ́. Àwa ti sọ tiwa ti kúrò, èwo lè ní ọ̀la ọ̀túnla jọ́ mẹ́rin jọ́ márùn jọ́ mẹ́fà jọ́ méje jọ́ mẹ́jọ jọ́ mẹ́sàn jọ́ mẹ́wàá. Ẹ wá jókòó sórí iṣó kan, ẹ wá jẹ́ kí ẹ wá jẹ́ káwọn èèyàn máa ríra wọn bí pé Ọ̀yọ́ àti Ifẹ̀ wọ́n ríra wọn bí ọ̀tá, Ifẹ̀ àti Ìwó wọ́n ríra wọn bí ọ̀tá, Ìbàdàn àtọ̀yọ́ wọ́n ríra wọn bí ọ̀tá. Ẹ já stop ẹ má jà bá nǹkan jẹ́. Ẹ fi takálà, ẹ fi ṣàpèjúwe. Ìwọ mélòó ló ti lọ wo nǹkan tó rí lọ bí àmì sáà ti sọ, mo post ẹ láàárọ̀ yìí kò lọ títí o. Mo fẹ́ dogún, mo fẹ́ dọ́gbọ̀n, wàláhì tàláhì ẹsẹ̀ mẹ́fà ni. O ní kò gùn ju 3 síta tí mo jókòó sórí èyí lọ. Ẹsẹ̀ mẹ́fà ni, kò sí bóyá fẹ́ gùn tó 3 síta. Ẹsẹ̀ mẹ́fà ni o. Olówó, olọ́lá, òní, oníyàwó, olọ́kọ, òní, okọ́lé, òkọ́lé, òra mọ́tò, òra mọ́tò. Ìyá jẹ́, ìyà ò jẹ́, whatever. Ikú ló pin o. Ikú ló pin. Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o. God bless you all.